níjọ́ táwọn èèbó amúnisìn dé tí wọ́n ní kálukú ọmọ gbowó orí nìbàdàn wọ́n àtọkùn àtòbí kí kálukú ọmọ sanwó orí nìbàdàn o ẹni tó bá sì mọ̀ pé òun ò lè san kọ́ wá bòmíì tí ọmọ gbé o. àwọn aráàlú àwọn obìnrin ìlú wọ́n lọ bá balógun lé balógun kò bọmọjẹ́ lọ́wọ́ lórí àlééfà ńgbà náà olórí jagunjagun ni ó sì ní wéètì wọ́n kó ewé kó nǹkan stẹ́ẹ̀dì tí wọ́n fi lọ bẹ́ ìbò mọ̀ pé wọ́n ní òní gbọ́n táwọn ń wí balógun làwọn fẹ́ sọ fún pé àwọn ò lè sanwó orí o balógun òun náà bá gbé ẹṣin rẹ̀ kútùpà ó di mọ̀ pé ilẹ̀ ìbò àwọn èèyàn mi láwọn ò lè sanwó orí o wọ́n ní ọ̀padà kọ́ bọ́ọ̀lẹ̀ ńbẹ̀ kò sówó orí kankan táwọn ọ̀sán o àwù oníkọ́kùnrin ọmọ sanwó orí kóbìnrin ó tún máa sanwó orí ìbò ní lẹ́nu rẹ̀ balógun ní bẹ́ẹ̀ ni ọ̀dà oníkọ́kùnrin ọ̀tàtọ̀rìn kóbìnrin ọ̀tàtọ̀rìn ẹnìkan ò lù mí lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ. wọ́n tó bá di lọ́túnla kó àwọn èèyàn rí ọ̀hún wọ́n laago káàkiri gbogbo ìlú wípé kí wọ́n máa bọ̀ mọ̀ pé ègbó fẹ́ bá wọn sọ̀rọ̀. àwọn ọlọ́pàá ègbó àwọn ọlọ́pàá tí wọ́n ìbọn bàtà ń gbà náà ẹni ìbọn wọn ró kẹ́kẹ́kẹ́ ìbọn sakabula tí wọ́n gbé lọ́wọ́ lójú wọn ń bẹ́ná pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. ègbó náà dúró ńgbà táwọn èèyàn dé wọ́n tò lọ wọ́n ní balógun lọ́mọ́rọ̀ kan wá ọlẹ́ẹ̀lẹ́ẹ̀ní sanwó orí àwọn èèyàn ní ibi tí Ìbàdàn tó lágbára sí wọ́n lẹ́ẹ̀lẹ́ẹ̀ní sanwó orí àwọn ní ọlọ́lẹ̀ bá balógun lé o wọ́n bá ní balógun ní ẹ̀ẹ́ní sanwó gbogbo ẹni tó bá mọ̀ pé òun ò ní sanwó kọ́ náwó òkè ọba di láwọn ọ̀bá rẹ́nì kankan kọ́ náwó ọba ní balógun ìwọ dúró báyìí ẹni ọba sọ̀pọ́ọ̀tì ọ̀rọ̀ tí balógun sọ ohun kó dúró lẹ́yìn balógun ọba wọlé lẹ́yìn rẹ̀ bá fẹ́ kọ̀bọ́mọjá wọlé kọ̀rẹ́ nìkan kan lẹ́yìn rẹ̀ mọ́ gbogbo àwọn tí wọ́n wà lẹ́yìn ẹ̀ wọ́n ti parapọ̀ sọ́dọ̀ èbó wá ní kí kọ̀bọ́mọjá òwò kíkó wọlé sórí n tó ṣe yìí ọ̀ọ́dàmọ̀ ọ̀ọ́mọ̀ pé èèyàn lòdì èèyàn gbógun tìjọba àyíkọ́ èbó tó sọ̀rọ̀ tán kò gbìfọ̀ tó sọ̀rọ̀ tán balógun bọ́ sórí ẹṣin ẹ̀ agídí páálí tó ń tìyọnu akùrẹ́tẹ̀ tó ń tìjàgbọ̀n kàkà kí n jákùrẹ́tẹ̀ máa jágídí páálí lọ́yà bàbá wọn la ọ bọ́ sórí ẹṣin kútùpà ọgbọ̀nà ilé ẹ lọ òsínkú tí pàrìgbà tá à ní bá po lórí rẹ̀ ńbẹ̀ ọlẹ́yin ará ilé mi o mo ti jà fún Ìbàdàn ó yí ọ́ ó ní jẹ́jẹ́ mi mo dúró táwọn obìnrin kó ewé léwé tí wọ́n kó gbogbo nǹkan wá bá mi bì tí wọ́n ń kọrin páwọn ò lè sanwó èmi sì ní balógun wọ́n rán mi ṣe ìbónú mo jíṣẹ́ ọ̀hún ó yíwọ́ o lónìí wọ́n pe mítìnì gbogbo Ìbàdàn sí mọ̀ pé àwọn ará Ìbàdàn wọ́n dà mí nígbà tí mo bọ́ wájú èbó tí mo sọ̀rọ̀ pé àwọn èèyàn mi láwọn ò ní sanwó ń ọ̀rẹ́ mi kankan kó kí mi lẹ́yìn o ó kè mí nìkan fíofío àwọn ará ilé rẹ̀ bú ẹkún wọ́n mọ implication ọ̀rọ̀ ọ̀hún pé èèpà balógun Kobomoje ni wọ́n mọ̀ sọkún mọ́ kò sí kú tí pàgbà tá à ní bá po lórí rẹ̀ ńbẹ̀ ó ní òun balógun Kobomoje ó ní kí wọ́n lọ mú ẹgbọ̀rọ̀ màálù ọlọ́dún kan àbọ̀ sọ́dún méjì tó jẹ́ gbọ̀rọ̀ tó tẹ́tẹ́yìn rẹ̀ gbagbá látó ṣẹ́jú pé wọ́n ti mú dé ó ní wọ́n dàdọ̀ balẹ̀ kí wọ́n máa rò mọ̀lá tipitipiti ìtú wọn bàbá fẹ́ pa yìí bàbá ní tó dò nínú màálù yẹ kí wọ́n ó gé ẹmú ẹ̀dọ̀ ẹmú gbá ẹ má wo tó bá jiná ẹgbẹ́ wa kábà ń tọ̀ wò nígbà ó jiná tán bàbá fi màálù jàmàlà ó pé gbogbo àwọn ọmọ rẹ̀ rántí à ń ṣe gbùngbùn síra wọn ẹ gbọ́dọ̀ já o ẹ máa ṣe dáadáa o ntọ́ fẹ́ sọ fún wọn àwọn ibi tí nǹkan ìṣúra wà ó ṣàlàyé fún wọn àwọn náà sì ti mọ̀ pé nǹkan fẹ́ ṣe àwọn ká tó ṣẹ́jú pẹ́ àmẹ́ntọ́ sọ fáwọn onílù bàbá wọlé ó ti kọ́nù àrán bàtà bútú táwọn ń kọ yòrò lára ẹ̀ àwọn onílù lùlù fún ó fún wọn lówó àwọn tí ẹrù pé bóyá ń ṣayẹyẹ orí kádùn ni ṣé ẹ mọ̀ pé ń jọ náà àwọn náà máa sọjọ́ ọ̀bí ṣùgbọ́n wọ́n èpè lọ́jọ́ ọ̀bí wọn ní ayẹyẹ orí kádùn lẹ́yìn tó ṣèyí ò tán àwọn àlejò ń dé lọ́tún lósì àwọn tó kù ò ní mọ̀ pé òun ara wọn náà láì sáfìsì náà wá balógun ọ̀rọ̀ ẹ̀kan bẹ́ẹ̀ ṣe yẹ béèyàn ọ̀rọ̀ Ìbàdàn ò ṣe é gbé léra tó bá òun ìwọ náà á lọ lè ṣe ló ní wájú àwọn èbó Pòtógí bàbá kan wọlé ni ó ní ẹ̀lẹ́ o ẹ̀kú kalẹ̀ ká tó wí pé rú kéré
wọ́n ṣe fàájì lọ níta ẹjọ́ jàmàlà ń jàmàlà àwọn kan pé kí ni Kobomoje gbẹ̀mí lé ẹ̀kọ́ mọ́ńtẹ́ ìbò ṣe fún un. àwọn oníṣẹ́ ìbò dé bí 40 bí 200 wọ́n dé pẹ̀lú ìbọn sakabula kí wọ́n tó wọlé wọ́n kọ́kọ́ fìbọn sakabula dá wọn lára yá gbọ́là gbọ́là. wọ́n ló oníṣẹ́ ìbò dé oníṣẹ́ ọba dé ká tó pẹ́rù kéré wọ́n ní ká mú balógun wá kí balógun ká máa mú bọ̀ ìbò ni a máa mú bọ̀ ìgbésì burúkú wọn kò kọjá ránkì gbogbo bàbá wọn ó dé lẹ́yìn wọn ó dé lábẹ́ ẹ̀yìn wọ́n á mú lórí òkè ní Mọ̀pó lórí òkè gbangba òun níbi bí Mọ̀pó ń ṣe wà náà ni orí òkè yẹn kò sí páànù kankan lókè rẹ̀ orí òkè kan kéré ni wọ́n pè kó jókòó sí àwọn ológun méjì ọmọ sọ ibẹ̀ ló wọ́n mọ pálátàárọ̀ dalẹ́ àtìmọ́lé tó ga jù ńgbà náà nu gbọ́ tẹ́ ń kọrin ńgbà náà owó orí ti dóde òdòdè ò bàbá wa ló kọ́ san àwọn àgbà tí ó sá òun ń bẹ láti máa lé ní Mọ̀pó wọ́n ní wọ́n mọ̀ gbé balógun bọ̀ nígbà wọ́n débẹ̀ àwọn ọmọ balógun ní ẹ wọlé ẹ lọ́ọ́ mú èyí tó jẹ́ akíkanjú náà ọmọ rẹ̀ bàbá ti bá a sọ̀rọ̀ kàkà kílẹ̀ ó kú ilẹ̀ ọ̀sà wọ́n débẹ̀ wọ́n bá bàbá nù àrán bàtà bótú tó ti sùn ó ṣe bí ọkùnrin. irú kí leléyìí gbọ́n táwọn jagunjagun àwọn ọmọ ogun èbó aláìsàfìsì wí tó sì jẹ́ pé èbó kàn fẹ́ bá ṣe mítìnì lásán kí wọ́n fọ̀rọ̀ wérọ̀ lásán ní àpò wa kò tó báyìí wọ́n bá sunkún jáde nígbà wọn ò débẹ̀ wọ́n dé ọ̀dọ̀ èbó lẹ́ o Kobomoje ó ti lọ o ní ń bo lọ́lọ́ tó ti sá lọ ni ń bo lọ́ sá lọ ńjọ́ náà ọ̀ sá lọ fún èbó ó di fọ́jútìfù nìyẹn nílùú bo lọ́ọ̀lọ́ ìlú bo tó ọba lọ ogun ní ọjà bẹ̀ wọ́n ní ó ti ṣe bí ọkùnrin ó ṣe bí ọkùnrin ẹja lọ wọkùnrin tó ṣe ọ̀hún ojú yín nìkan kí ó tó ńgbé ìbò débẹ̀ orí tí wọ́n ti ń gbẹ́lẹ̀ pìtìpìtì wọ́n ti ń gbẹ́ sàárè wọ́n bá wọbẹ̀ ìbò bá wọbẹ̀ ó gbé tíṣe láyà ọgbọ́wọ́ rẹ̀ òkè oníbalógun yìí Kobomoje níjọ́ náà ni Kobomoje ló di hero òyìnbó sọ wípé òyìnbó ló pè é pé balógun ilé yìí Kobomoje ó ní ọ̀bọkùnrin jẹ́ ǹjẹ́ ẹ mọ̀ pé láti ìgbà náà ilé ìbò ti sọ wípé àwọn obìnrin ò gbọ́dọ̀ gbàwé ilé mọ́ ń bàdàn pé káwọn obìnrin ọmọ gba ìwé ilé ká mọ́ san táàsì mọ́ ìtàn ò ní gbàgbé balógun Kobomoje fún èyí tó ṣe.